ibi tá ti mọ pẹ̀kẹ́lu ọ̀rọ̀ ọba orin Saheed Osupa Saheed Osupa àti ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Alfa Suna. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀, ṣùgbọ́n mo fi Ọlọ́run ọ̀run búra, òní ni mo mọ̀ pé èèyàn kan jẹ́ Alfa Suna. Ṣé ti rí ilé ayé báyìí pé kò balance? Tẹ́nìkan bá dúró nídúró wípé kò sẹ́ni tí ọmọ òun, meanwhile Alfa Suna yìí popular. Torí ẹni tọ́pọ̀lọpọ̀ èèyàn bá ti mọ̀ ọ popular, ṣùgbọ́n èmi ò mọ̀ rí. Mo ẹ̀sẹ̀ ń wo for the first time. Pé àwa ẹ̀sẹ̀ mọ́kọ́ ní issue. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló sọ ọlọ́gbọ́n kọ́ tọ́ka sí èrè sígbèkùn. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ ọ̀hún, ó sì bígi ọba dùbí. Oníwà ti sọ, ẹlẹ́yìn ti sọ, àwọn ọ̀jọ̀gbọ́n náà ti sọ tiwọn. Lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọ̀hún ó lágbára díẹ̀. So now ẹ̀yin tẹ́ ń wọlé ẹ bá mi share program yẹn dákun, ẹ bá mi share rẹ̀, ẹ bá ń yẹ̀ wò. So now ṣe ráyè social media tá a wà yìí, ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin ni o. N tá a bá ṣe inú ẹnìkan ní ìjáwó ni o, because ọ̀rọ̀ tó ẹ̀sẹ̀ wá lu síta yìí ó ti wà láàrin wọn ọjọ́ ti pẹ́, wọ́n ti ń gbéṣẹ́ fúnra wọn ọjọ́ ti pẹ́, rìkísí ti pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ ọjọ́ pẹ́, àṣé òsè ìyàn wọn o, aráyé ènìyàn ṣòro, kò sí èèyàn wọn mọ́ gbà. So èèyàn wọn mọ́ gbára gbọ́kànlé èèyàn kankan. Now àti Saheed àti Pasuma ọ̀jọ̀gbọ́n akọrin làwọn méjèèjì, ògo làwọn méjèèjì. Bẹ́ẹ̀ bá bi mí léèrè pé ta mo fẹ́ràn jù láàrin wọn, I love them both and for separate reasons. Gẹ́ẹ̀tì mi, kò sẹ́ni tí ò kí wà báyàsó láwọn àkókò kan, ṣùgbọ́n mo jẹ́ni tó máa ń appreciate talent. Ògo ni Saheed Osupa, ògo ni Pasuma Alabi. Kò sẹ́ni tí ó ní kan nínú wọn tí ó pòun ò léèyàn, kò sẹ́ni tí ó bí kan nínú wọn tí ó sọ pé òun ò rọ́mọ bí. Tá a bá wà wò dáadáa, a máa rí i pé àwa tá a jẹ́ èèyàn, majority àwọn èèyàn kan ńlọ jẹ́ pé wọ́n láàyò wọ́n ní pọ̀sí láàrin wọn. Pasuma fans wà, Saheed Osupa fans wà, ọ̀tọ̀ lólúfimọ́, ọ̀tọ̀ lára bá ń bí. Àwọn èèyàn tó lè ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. Ìmínà wà bias. Bọ́rọ̀ bá kan ti football tàbọ̀ kan ti footballer, pé bá ń sọ̀rọ̀ nípa Messi àti Ronaldo, èmi ò ní sọ fún pé mo fẹ́ràn Messi ju Ronaldo lọ. Barcelona fan ni mí,
kò sọ́mi olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tí ó sọ pé Ronaldo ló ń fẹ́ràn, kò sí olólùfẹ́ Madrid, olólùfẹ́ Manchester United, olólùfẹ́ Juventus tí ó sọ fún yín pé òun fẹ́ràn Messi ju Ronaldo lọ. ṣùgbọ́n bí tèmi máa ń parí ẹ̀ sí ni pé let's just appreciate God. pa wà láàyè ní ẹ̀rà wọn nígbà táwọn méjèèjì ń sọlá. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe rí Saheed Osupa àti Wasiu Alabi Pasuma. I love them both. Pasuma ṣe mistake kan gbà kan, ó lò kì í so lórin entertainer lòun. kó ń díẹ̀ bàbá, you are a great musician, an intelligent musician, a talented musician. bákan náà ni Saheed Osupa pé Awikoko ń pòwe, lágbájá ń pòwe, tàmẹ̀dò ń sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀, kò túmọ̀ sí pàwọn alámì tó ṣe jù. àwọn èèyàn kan wà àwọn ọ̀gbọ́ Yorùbá rárá, they are doing well. Ọlọ́run ọba ní pín ní tí wọ́n pè lógo, kò sí ẹ̀dá kan tó lè yà sọ́tọ̀. so ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu Saheed Osupa nínú fọ́nrán tó lu jáde ọ̀hún ó bà mí lọ́kàn jẹ́ díẹ̀, ó dùn mí díẹ̀, ó bomi tútù díẹ̀ sí mi lọ́kàn, because mo study Pasuma. ọ̀rọ̀ ti tán nú ẹ̀ pátápátá ńgbà tó sọ pé ọ̀rọ̀ ti tán, ìfun kan ló níbi ìtẹ́jọ́, and I love him for that. láwọn àkókò kan ntí kálukú wa máa ń sọ tàbí tí ọ̀pọ̀ wa máa ń sọ tá a fi máa ń choose Pasuma ju Saheed Osupa lọ nípa nígbàgbọ́ pé Paso wà accommodating, Osupa ẹni tó ní discipline ni, ó sì ní boundary. Pasuma ti feature oríṣiríṣi olórin ló ti feature Pasuma. Let's say the reality. So àwa nígbàgbọ́ pé Saheed Osupa aṣọ ni, kì í bá èèyàn ṣe. èèyàn jáso ó ń gbélé ayé tiẹ̀ lọ, kò rẹ́nì kankan wá ń ṣẹ́, kò sì dílé ayé wa lọ́wọ́, a sì lè dí tiẹ̀ lọ́wọ́. whatever tá a bá ṣe, bóyá fẹ́ràn rẹ̀ àbá fẹ́ràn rẹ̀, kò dín ọlá Saheed Osupa kù, kò dẹ̀ yọ kó nu orúkọ Pasuma Alabi Wasiu Alabi Pasuma. àwọn olólùfẹ́ àwọn méjèèjì á máa bára wọn jà. ṣé ti witness ẹ̀ rí lórí social media níbi tí ò kí ń sórí social media. ìfẹ́ náà ní ká pè é, ṣùgbọ́n ìfẹ́ yòówù tí ì bá jẹ́ ọpẹ́ olórí àdá tán tó yẹ ká dá lọ́wọ́ Ọlọ́run ni pé èmi àtẹ̀yìn láǹfààní láti wo ìgbésí ayé Paso àti Saheed Osupa, because àwọn nìkan kọ́ làkọ́kọ́ tí wọ́n jẹ́ méjì tí wọ́n jọ lò gbà. mo lè fẹ́ fi bàbá àwọn Ebenezer Obey, Chief Commander Ebenezer Obey àti ọba orin King Sunny Ade, I love them both láti ìgbà tí mo ti wà kékeré, because àwọn oníta gbọ́njú bá nu. mo like solemn beat tí bàbá wa Chief Commander Ebenezer Obey tán ti the evangelist. I love dancing step of King Sunny Ade. bí bàbá mi ṣe dàgbà tó, wọ́n sì tún jó ju ọmọdé mi lọ pẹ̀lú ọjọ́ orí wọn. Sunny Ade will always be smiling. ẹ wá sọ pé kí ni ìyàtọ̀ àwọn méjèèjì náà, ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀. àwọn èèyàn tó wà lábroad ńgbà tí ò tí ì di ẹ̀yẹ́ báyìí, ta lọ́rẹ̀ nù as far back as 15-20 years ago. wọ́n ní King Sunny Ade ó ṣe é súnmọ́, bàbá ẹ̀wọ̀ Ebenezer Obey ó ṣe é súnmọ́ tó ń bá wá sábroad. nature ni. gbogbo àwọn tí ń sọ pé Ebenezer Obey ò ṣe é súnmọ́, Saheed Osupa ò ṣe é súnmọ́, torí pé wọn ò kì í ṣe èèyàn tó súnmọ́ wọn ni.
ẹlòmíràn sọ pé alágbájá ń lejú tàmẹ̀dún ń lejú ó lè expect ẹni tí ò tẹ́ ẹ̀dá ọ̀rọ̀ ẹ̀rín lẹ̀ lójú ẹ̀ kó déédéé máa fẹ́ yín káàkiri títì. When you are not close to people ọmọ tinú wọn mọ́rọ̀ ọmọ fojú wọn jọ́ọ̀jì ń gbé Saheed Osupa ṣe báyìí Pasuma kì í ṣe báyìí wàhálà ilé ayé tí ń nìyẹn o. Because olówó ni yóò kúre nọ́mbà kíkà ni ó pa tálíkà. OYSG ni irọ́ ni ó rí dáadáa OYSK ni sórí ẹ burú mo ní OYSG ni irọ́ ni mo ló YSK ni so wo ojú ẹ fọ́ ni wọ́n mọ̀ lura wọn nísìn mọ́tò tí wọ́n ń jà lé lórí ti lọ ńlá fi polówó ni ó kúre nọ́mbà kíkà ni ó pa tálíkà. So kí ló wá jẹ jáde nínú ọ̀rọ̀ eléyìí mọ́yà bẹ́ẹ̀ ni o. Kọ́líńsì Àyìnlá Barrister wọ́n jọ lùgbà ni wọ́n dẹ̀ jọ sorogún òwò. King Sunny Adé Ebenezer Obey àwọn òsorogún òwò dàbí alára wọn ò kọrin búra wọn. Sàláwà Àbẹ̀ní Àdíjà Kúbúrà alára gbó wọ́n jọ lùgbà ni. Àti Kọ́líńsì àti Sàláwà wọ́n bu Kúbúrà lára gbó. Kúbúrà lára gbó pa àtàgbò àtọ̀gbẹ̀rì pa wọ́n pọ̀ ló fà àwọn méjèèjì sí àtọkọ àtìyàwó. Tàlátí kálẹ̀ gbọ́ yẹn ẹlẹ́gbẹ́ mi o ìyàwó onírànú tẹ́ẹ̀tì ẹ̀ síbí wọ́n ní kẹ́ran mú ni kò yẹ kó lè jọpọ̀ lọ́wọ́ àǹtí onípàgò ọmọ eléyìn irú eyín jóná ẹnu jẹ́ra yí pẹ́ẹ́dẹ́gbẹ́tẹ́ o ẹ bá mi bóyá wọn kì í máa dẹ̀ yí tapákó lágbàdo àfòjéjẹ ìyàwó kílẹ̀ ó ti ṣe ẹ bá wọn wá máa clean kí wọ́n fi fọyín àfòjéjẹ ìyàwó kílẹ̀ ó fi ṣe. Bùrọ̀dá pẹ̀lẹ́ o ajá wọn lẹ́gbàá o mọ̀ gbódùn wọn o bó bá ń ta yín o ẹ̀ tètè mẹ́sì wá o ìyàwó pẹ̀lẹ́ o mọ̀já wọn lẹ́gbàá ọmọ gbódùn wọn o bó bá ń ta yín o ẹ̀ tètè mẹ́sì wá o. Orogún ti wà nílé orin àwọn ọmọ jẹ́nsí tí wọn ò láǹfààní àti come across gbogbo àwọn nǹkan yẹn àwọn lóríṣiríṣi àwọn nǹkan jọ lójú. àwa tá ti lé láàdọ́ta àwọn tán ti lé lọ́gọ́ta tán ti lé lọ́gọ́rin abalẹ̀ ayé níwọ̀nba ilé ayé ló dùn ní gbogbo yín dé lẹ́wàá mọ̀ pẹ́ dú lọ́wọ́ Ọlọ́run lẹ́tọ́ wá ń fẹ́ ṣe fẹ́ kú fẹ́ kú àyà káàkiri. Saheed Osupa Pasuma àgbàlagbà làwọn méjèèjì fa ntọ́ bá mú mi lé 50 Saheed àti Paso ti lé 60 ìdákíwá la tó ń bára wájà. So ẹ má jẹ́ kí n fàágùn kí n lu àmì fàágùn lórí èyí tí ń ṣẹlẹ̀ yìí o. ọ̀rọ̀ Alfa Suna mo nígbàgbọ́ pé ẹ̀yin náà ti bá pàdé bẹ́ẹ̀ bá wá bá pàdé mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń pa rẹ̀. Táwa ló jẹ̀bi Alfa Suna tí ọ̀la ṣeré ni àbí Saheed Osupa tí ò mórí Ọlọ́run. Kò sí ní tó wù tó yẹ kó sọ tó yẹ kó kan Wasiu Alabi Pasuma. I swear to Almighty God Paso wà nínú ẹni tó mọ pẹ́ dú lọ́dọ̀ Ọlọ́run. Kò wálé ayé mọ́yà ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ. Saheed náà mọ pẹ́ dú lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin fáǹsì ńlẹ̀ máa ń kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ́ wọn lára ẹ̀yin la kéèrè igi yóò bèlà ẹ̀yin lọ lọ́wọ́ kọ́kọ́rọ́ tí èéfín kọ́gi ẹ̀yin ni ríra yín gẹ́gẹ́ bí èèyàn tẹ́ fi máa ń gbé yẹn lẹ́ran ara lérí jùlé ayé yín lọ. ẹ ń bá déèdì Daily Times déèdì ibi tán ti ń ta pépà láràárọ̀ wá wo oríṣiríṣi yàn jíjà lórí ọ̀rọ̀ tí ò kàn anybody.
wá wo bẹ́ẹ̀ lómi ò ṣe máa ṣépè fẹ́ tí ọ̀mọ̀ rí ẹni tí ọ̀kan wọ́n lè gbé Dangote fowó kówó epo bí ó ṣe máa rí fún lélẹ́yìí ó sì ń gáàsì lójoojúmọ́ ni. mo ń try láti pa àwọn èèyàn díẹ̀ wọlé sí ni o. so ń bò la ń lọ kí la bá lọ kí la bá bọ̀ ọ̀rọ̀ kò rí Yomi Amsat ọ̀rọ̀ kan Saheed Osupa kan Pasuma ó sì kan Alfa Suna. Now Alfa Suna ní dáadáa tí fògùn mọ́ dálá ó lọ dáràn mọ́ràn tọ́yàn ìyàwó sọ́jà lálẹ́ tó ṣe ń gbẹ́rẹ́. ẹ dákun ẹ bá mi share Facebook òun mò ń gbìyànjú àti ṣe ń bí kọ̀ lọ ń tọ́sẹ̀lẹ̀ òye mi. so pápápá torí àkókò wa torí àkókò yín àkókò tíhun ló ṣe pàtàkì pọ̀ sí mi. now fọ́nrán òun àlùjáde Alfa Suna ló kù tó ó sì kù ní bá ń rò torí pé bó ń bá yanu tó ń bá sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ o nǹkan bàjẹ́ o but unfortunately ó ti yanu ó ti sọ̀rọ̀ nǹkan kan ó sì bàjẹ́ ilé ò sì rọ̀ oníyà ni ó jẹ́ èyí tó pọ̀. testimony mi ni pé orí Alfa Suna ní gbogbo ẹ̀ ó padà bá ń sílé lórí. problem táwọn èèyàn mọ̀ ò ní pé gbogbo nǹkan ni wọ́n fọkàn sí pé a gbọ́dọ̀ gbé jáde lórí social media. wọ́n lù sí trust àwọn èèyàn. àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kò wá sẹ́ni tí ó appreciate ẹ fún nǹkan tó ṣe at the end of the day kí ló fẹ́ jẹ lérè mẹ́ kí ló gbàbọ̀ bẹ̀ ṣé wọ́n lu Saheed Osupa ni àbí kí ni gangan kí ni ó ṣẹlẹ̀ gangan. so ẹja gbọ́rọ̀ lẹ́nu Alfa Suna. wọ́n ní kẹ́ ẹ mú àti àmì Ọlọ́run. gbogbo ẹni sọ́jọ́ tó bá ti wà nílẹ̀ láyé. ẹ gbọ́dọ̀ yẹn dáadáa o. tí nǹkan bá ti ṣe mí tó ṣe àwọn ẹbí mi Osupa ní kẹ́ ẹ mú àti àmì Ọlọ́run. now bí nǹkan bá ti ṣe mí tàbí tó ṣe àwọn ẹbí òun Osupa ní kẹ́ ẹ mú àti àmì Ọlọ́run. my dear brother tí nǹkan bá ṣe ọ́ nǹkan ò ní ṣe ẹnìkan kan nínú fámìlì ẹ o ṣùgbọ́n tí nǹkan bá ṣe ọ́ kò sí tó kan Saheed Osupa o kò dẹ̀ sí nǹkan tó kan àmì Ọlọ́run. àìnítẹ́lọ́rùn ilé ayé ẹ ní ń bọ̀ káàkiri jẹ́jẹ́ làmì Ọlọ́run dúró. àmì Ọlọ́run ò lérò burúkú sẹ́nì kankan. I'm not used to him but mo ti mọ̀ nípa àmì Ọlọ́run ní ìsìn ó ti lé lógún ọdún. láyé ìgbà tí mò ń gbé Ṣàngó Ọ̀tà wọn lọmọ kékeré kan wà lálágbàdo àmì Ọlọ́run lórúkọ rẹ̀ o kò ka kùránì hàn kọ́ kùránì kọ́ lọ lé kéwù tí fi ń ka kùránì tí fi ń ṣe gbogbo ẹ̀ láti gbà yẹn ọmọ kékeré ni tá a ti ń gbọ́n pa ẹ̀. lóòótọ́ ta bá béèrè pé kí lọ́jọ́ orí tiwa náà ń gbà náà láàrí pa àdàgbà tó báyìí ní tá a máa gbà lọ́wọ́ ara wa kò ní tó nǹkan jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó kéré sí wa. so láìfọ àmì Ọlọ́run làmì Ọlọ́run bá káàkiri iṣẹ́ tọ́lọ́run bá ràn ní ń jẹ́ káàkiri bọ́lọ́run bá ṣe dá nílò gbà tiẹ̀ ẹ̀yin lẹ fẹ́ mọ lówó ẹ̀yin lẹ fẹ́ mẹ́ńtọ́ popular ẹ̀yin lẹ ń wá lẹ rójú tẹ̀ ń wá ìrójú káàkiri. mi mọ̀ bóyá máa padà bẹ́ẹ̀sì program mi lórí interview lọ́la ṣùgbọ́n torí pé mi ò láìkí atachi kí n máa attach ara mi mọ́ yàn tàbí kéèyàn máa disappoint mi ló jẹ́ bẹ́ẹ̀sì program mi lórí ìmí ara mi fúnra mi instead tí n fi máa promote eléré kan tàbí tí n fi máa promote star kan tàbí tí n fi máa gbẹ́nìkan wá let me promote myself let me sell my brain ní tí mo ní lọ́pọlọ géèmì gangan ọ̀tà fáwọn èèyàn ṣé mi gangan ní tí mo lè tà. àbórúkọ eléré tí n bá gbé wá làwọn èèyàn ó wò mọ́ mi téléré ọ̀hún bá ti lọ ó ti lọ náà nìyẹn wọn ò ní wò padà wò mọ́ mi mọ́. You need to value yourself, value your value.
wọ́n lọ sọ pé káàmì ọlọ́run ó kọ̀nẹ́ẹ̀tì ẹ kí lágbájá ó kọ̀nẹ́ẹ̀tì ẹ kí Saheed Osupa ó kọ̀nẹ́ẹ̀tì ẹ kán kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́ Táyé kán kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́ Kẹ́hìndé. ìgbésí ayé tiẹ̀ ni ò wá níbi nǹkan bá ṣẹlẹ̀ sí ọkọ sẹ́ni tó fẹ́ lépa rẹ̀ náà méjèèjì. Saheed Osupa ò ráyè nonsense, àmì ọlọ́run ò dẹ̀ ráyè nonsense. ìsámi ọlọ́run wà sọ pé kẹ́nìkan wá kàdà kọ́ ká ọmọlé ni àbí yóò gbé kán kó àké kán wá kọ́ ọmọlé àbí Saheed Osupa ni ọ̀ràn sẹ́rú ẹ̀. mi kìíní kan bá ṣe mí lágbájá ni ẹ̀kọ́ ń di ìdò erémọdé ni gbogbo acting yẹn ò jẹ́ lórí social media. so pápápá. gbogbo ẹni situation tó bá ti wà nílẹ̀ láyé. ọ̀rọ̀ òun àti Saheed Osupa ló ń play síta yìí o. ló ṣẹlẹ̀ sí ìbájọ́ rẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni kí o máa sọ ń bẹ̀. any situation tó bá ti ṣẹlẹ̀ láyé anybody tó wò kó ṣẹlẹ̀ sí ìbájọ́ rẹ̀ òótọ́ ni kéèyàn máa sọ ń bẹ̀ kí ló burú ń bẹ̀ o. kéèyàn máa sojú ṣáájú. kéèyàn máa sojú ṣáájú ọ̀wá nítorí pé Saheed sọ bẹ́ẹ̀ ìwọ náà ìfẹ́ sòótọ́ ọ̀rọ̀ lórí nǹkan ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹja gbọ́rọ̀. ọ̀rọ̀ tó Òṣùpá sọ pé kéèyàn sọ ilé mi ó sọ Oríyọmí Hamzat ẹ̀yin ń bẹ̀rù Òṣùpá ẹ̀ lè sọ títọ́ ẹ̀ lè sọ dúdú ẹ̀dẹ̀ ń pera yín ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn báwí àákú báwí ọ̀run là ń lọ Oríyọmí Hamzat ẹ̀yin ń bẹ̀rù Òṣùpá. Can you imagine àpilẹ̀kọ kan náà ń bẹ tí mo ń bọ̀ wá kà lẹ́yìn tí mo bá ti play fídíò yìí tán. ọ̀gbẹ́ni accuse Oríyọmí Hamzat ó ló ń bẹ̀rù Òṣùpá kò fẹ́ sọ̀rọ̀ sóṣùpá ní òjò sọ̀rọ̀. Let me tell you this and for free Oríyọmí ò kì í ṣẹni tó máa ń yọnu sọ anyhow kì í contribute sọ̀rọ̀ anyhow kì í dá sọ̀rọ̀ anyhow kì í react sí gbogbo nǹkan. Oríyọmí Hamzat ò kì í ṣe oníjàngbọ̀n lèmi oníjàngbọ̀n lèmi àkàndọ̀rọ̀ Awikoko Oríyọmí Hamzat yàtọ̀ sí mi. kò necessary láti fèsì fún Saheed Osupa ní òjò fèsì ẹ má drag ọmọ ọlọ́mọ sí lifestyle tọ̀dọ̀ yín lifestyle kálukú wọ ọ̀tọ̀ọ̀tọ̀. àwọn èèyàn kan bẹ gbogbo ẹ̀gbin tó bá ti gbọ̀n sí wọn lára wọn fẹ́ gbọ̀n dànù. àwa ń màsìkò láti gbà mọ́ra àti láti kọ̀ boundary lèmi ní. mo máa gba ẹ̀gbin mọ́ra gan ṣùgbọ́n lásìkò àwọn ẹ̀gbin kan bẹ téèyàn gbọ́dọ̀ gbà mọ́ra àwọn kan bẹ téèyàn gbọ́dọ̀ kọ̀ wọ́n gbélé tó bá ṣe gbà wọ́n kọ̀ yìí tó bá ṣe kọ̀. Oríyọmí lè mọ́ sọ̀rọ̀ ní tiẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin Oríyọmí àti Saheed Osupa according to nta gbọ́ orin kọ́kọ́rọ́ alátẹ t'Oríyọmí fi ṣe title program ayé ò kí ń fóníire title unpopular àbí program yẹn popular to me ìkálẹ̀ mi Saheed Osupa ó ti popularize orúkọ mi ayé ti mọ̀ pé mi mọ̀ kọ́kọ́rọ́ alátẹ eléyìí ti tó fún mi lórí yìn n ṣe pé ká tún mọ drag ẹni tó fi ń ṣètò àbí ká mọ̀ pé ó kọ mi ló ń lò ó kọ orin mi ló ń lò. My brothers and sisters gbogbo àwọn tí ń kọrin lónìí ẹ sọ pé mi àkàndọ̀rọ̀ Awikoko sọ pé kò sí nínú wọn tí ò mú nínú orin àwọn tó ti rí kọjá lọ. ẹ sọ bẹ́ẹ̀ pé mi àkàndọ̀rọ̀ Awikoko sọ bẹ́ẹ̀ including Saheed Osupa kò sí nínú wọn tí ò mú nínú orin àwọn tó ti rí kọjá lọ. bóyá Túndé Nightingale bóyá Haruna Ìṣọ̀lá bóyá Yusuf Ọlátúnjí bóyá Barrister bóyá Sanko ní ti Àyìnlá bóyá bàbá dada kú àdáyé Odòláyé Àrẹ̀mú bóyá Tóyè Ajagun kò sí nínú yín tí ò mú nínú orin wọn àtàwọn olórin míì tá a gbọ́ n tó fún ilé advantage ni pé ọ̀pọ̀ olórin tẹ́ ẹ jí orin wọn ò popular àbáwọn jẹ́nsìn àwọn ọmọ tó dé nìsín wọn àbá wọn láyé ń lọ́jẹ́ kán máa wù yín gẹ́gẹ́ bíi saint àtẹni tó dáa jẹ bẹ́ẹ̀ lọ bí èèyàn bá wá mú nínú orin yín all well and good. àwa tá à ń sọ̀rọ̀ yìí bí n bá ti parí ètò mi nísìnyí àwọn èèyàn kan bẹ tí wọ́n yọ ọ̀bẹ tí wọ́n ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n gbé sórí péèjì wọn tí wọ́n gbé sórí YouTube wọn
sáwà pa wọ́n ni why ọ̀gá làwọn aṣọ aláṣọ wọn ń gbà tán fi ń bora ọlọ́run ló dá wa ní ẹni tí ọmọ ṣe su ọlọ́run dá wọn lẹ́yìn tí ọmọ jẹ su ṣùgbọ́n wọn ò mọ náà mọ súnṣe ó nira fún wọn láti kó náà mọ su àwa lè ṣàìsùn ká ronú lórí kí la fẹ́ sọ bó la fẹ́ sọ bó la ṣe gbé kalẹ̀ bó ni ó ṣe táwọn èèyàn lọ́rùn bó ni wọ́n ṣe tẹ́wọ́ gbà á àwọn ò lè ṣe léèyàn ṣùgbọ́n wọ́n wo program mi nìsín bí n bá ti drop ẹ̀ wọ́n ó kún wẹ́lẹ́wẹ́ ó certain ẹ wá gbọ́n Awikoko sọ nípa Saheed Osupa o Awikoko mọ̀ sọ́pá Alfa Suna ló jẹ̀bi o Awikoko sọpá láṣejù gan ni Ibrahim Chatta o wọn mọ̀ ṣe máa táìtù ẹ̀ àwọn èèyàn dẹ̀ wò ó ntẹ́mi gangan wá ń ṣe wàhálà lé lórí èèyàn péréte ni ó wò ó sáwà pa wọn ni lọ́dọ̀ tèmi wọ́n ń promote ara wọn àbí wọ́n ń promote mi ṣé bẹ́ẹ̀ mi mọ sọ̀rọ̀ nbẹ́ mi na àwọn èèyàn rí nbọ́ voice mi làwọn èèyàn gbọ́ advertisement tí ń sanwó fún ni lóòótọ́ wọ́n ń rèrè ńbẹ̀ ṣùgbọ́n advertisement tèmi ò sanwó fún ni people will be calling me kí n report wọn mi ní tẹ̀ láti bá yé ẹnì kankan jẹ́ n tí mo lè report yín lé lórí òun ni pé mo ṣe album mo wá upload ẹ wá gbé wọn ó report yín o ṣùgbọ́n mo ṣe program báyìí for now mi ní interest láti report anybody so ẹ já farabalẹ̀ gbọ́rọ̀ ọ̀gbẹ́ni yìí o because pàjọ́ náà ni tó sùn bá jẹ́ ọlọ́run ọba oògùn tó níyẹn yóò fi pa yín àbí Ibrahim Chatta ibi tí mo bọ̀ gangan lélẹ̀ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo ẹ̀yọ́ lọ́gbọ́n onílàáká ẹ̀sùn mọ́ mi tí nǹkan bá ṣe èmi Saheed Alfa Suna àti ìyàwó mi àtàwọn ọmọ mi tí nǹkan bá ṣe àwọn ẹbí mi ní ọgbọ̀n ọdún sísìn Saheed Osupa ṣé ò já mi àmì ọlọ́run àwọn méjèèjì ní kẹ́ ẹ lọ mú. kò sẹ́ni tó máa mẹ́nì gangan bọ̀dá bọ́ ọ bá run ilé ayé ààrẹ nísìn àbọ̀ ọba ayé ààrẹ jẹ́ àbọ̀ sọ àwọn ẹbí ẹ̀ di alárìnkiri wàhálà ilé ayé tiẹ̀ nìyẹn kọ̀ọ̀kan Saheed Osupa lọ́wọ́ kò gún lẹ́sẹ̀ kò sì kan ṣé ò já mi àmì ọlọ́run like I said earlier so gbogbo eléyìí stunt ni advert ni kò ní mínì kò ṣiṣẹ́ kò wọ́ọ̀kì ta ni ó wà lọ bá ọmọ ẹnìkan tí nǹkan lọ́gbọ̀n ọdún sísìn níbi tí kálukú tó ti ń dekú ẹ̀ mara káàkiri tó jẹ́ pé tí aṣọ kálukú ni kú wà tí ọ̀sẹ̀ ń tọ́mẹ tí ó kù tí ọ̀sẹ̀ ń tọ́mẹ tí ó kù tí ọ̀sẹ̀ ń tọ́mẹ tásìkò ẹ ti tó wọ́n wà ló fi rẹ̀ ẹ̀kọ́ ẹnìkan lọ́rùn indirectly lórí ìkíni Saheed Osupa ọ̀gbẹ̀bẹ̀rẹ̀ kọ̀ gbẹ̀bẹ̀rẹ̀ nìyẹn náà ìwọ ni kó tún wà rẹ̀ sí kó yẹra rẹ̀ wò kí ló ṣe fún Saheed Osupa Saheed Osupa lẹ́bi tiẹ̀ àdá lẹ́bi tiẹ̀ béèyàn gàǹgà tó góńgó àkàndọ̀rọ̀ Awikoko ọ̀gbàjẹ́ lọ́wọ́ ẹnì kankan ìǹdẹ̀wá popularity ìǹdẹ̀wá attachment mi ò kí ń lọ́rẹ̀ẹ́ mi ní interest ọ̀rẹ́ mo ti wọlé ayé mi dáadáa mo ti wo iṣẹ́ tí mo yàn láàyò dáadáa kì í ṣe iṣẹ́ tó wọ́ rẹ̀ kì í ṣe iṣẹ́ tó wá fàájì Mr. Awikoko àwa kan fẹ́ ṣe meeting pẹ̀lú yín mo ní mi ò kí ń meet èèyàn woman kan bá mi ń pálà síbi kan èwo Awikoko ṣé mo sọ pé mo fẹ́ rí ẹ̀ ń gbà kan ó sọ pé ò kí ń meet ẹ̀ ṣé bí wọ́n ni mò ń rí mo ní mi ò kí ń meet èèyàn sẹ́ ẹ ṣé bí wọ́n ni mò ń rí mo lẹ́ẹ̀rí mi náà nìyẹn náà mi ò mi meet èèyàn mi pàdé èèyàn mi ní business pẹ̀lú yín whatever tá a bá fẹ́ discuss Ọlọ́run ti ṣayé rọrùn kò sí ní tá a lè discuss lórí fóònù if kò jẹ́ business jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin lè ń wá attachment ẹ fẹ́ mọ lágbájá ẹ fẹ́ mọ tàmẹ̀dùn ẹ fẹ́ kí wọ́n rí lágbájá pọ́n lágbájá ká ya fọ́tò pẹ̀lú ẹ̀ ìgbàdógójì èrò wájà at the end of the day sílẹ̀ padà ń kó bá tàmẹ̀dùn náà. báwọn èèyàn mi bá wá fẹ́ súnmọ́ wọn ń jọ mi tán bá ń lé wọn sẹ́yìn ẹ pé Saheed Osupa burú ẹ pé ọ̀dà ẹ pé kò wá accommodating ìbí wọn bá tọ́ wá accommodating náà lẹ́tọ́ kó tàbí ọmọjọ́ mẹ́jọ yìí ntọ́ bá wuni làá wí nínú ilé ẹni. because ńgbà tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ yìí ẹnìkan kò mọ tẹ́ ẹjọ́ sọ why bringing it outside ńgbà tó ti wá sọ nísìnyí sáàlù Saheed Osupa ni kò
kò sí nǹkan tẹ́nìkan kan wá ṣe tó di oore tọ́lọ́ ń ṣe fún Saheed Osupa lọ́wọ́. ẹ já ronú jinlẹ̀ ká tó gbé ìgbésẹ̀ náà. ó lè ṣe nǹkan tí ó dáa fún Saheed Osupa kó expect kó mọ̀ fọ́ra ọ lórí kó mọ̀ fọwọ́ra ọ lórí. ntọ́ bá ń bẹ̀ mí tí mo fi gbèrò nǹkan bẹ́ẹ̀ jáde mo fẹ́ jà nù. mo ti rẹ́dì láti jà. n ò sì ní gbọ́ n sì ní nǹkan ṣe pẹ̀lú ń tọ̀ mọ́ wáyé tí ń tó wá lọ mọ́ bẹ́ẹ̀. tí bá fi go to the extent of playing someone's conversation mo ti gbóǹtọ̀ ń jà àyè tí kóòtù dé àtúnṣọ̀rẹ́ lọ́rọ̀ mi báwọn. àwọn méjèèjì ní kẹ́ ẹ bí torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti dábọ̀ ẹ̀ tó. ìyá àti bàbá rẹ̀ ní kó lọ sọ fún bẹ́ẹ̀ pé kán bọ́ bí wọ́n léèrè àwa yóò ní bí ìyàn kankan léèrè. ẹ ń bá sọ̀rọ̀ ẹnu wàhálà ilé ayé rẹ ni ẹ ń bá parẹ́ láì tọ́jọ́ wàhálà ilé ayé rẹ ni gbogbo ọ̀ràn tí kálukú bá ń dákọ́ mọ́ mástà ẹ̀ láti ìpìlẹ̀. òtẹ́bàtẹ́ bá ń ṣe mọ́ mọ́nítọ̀ ẹ̀ wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o àwọn màláíkà méjèèjì wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o. anybody tó bá ti great anybody tó bá ti wà lókè ẹ wọ́n fẹ́ drag wọn to mud. Òṣùpá sọ pé kí ni mo fẹ́ ṣe ó lé mi ò ní nǹkan kan ìjàmọ̀ kankan ó ní mi ò lówó náà. ìwọ ló sọ bẹ́ẹ̀ fún rẹ Saheed Osupa ò lè ẹ bá sọ bẹ́ẹ̀ pé ẹ ò jámọ́ nǹkan kan ò ní nǹkan kan ò lówó náà ó Saheed Osupa ọ̀rá yìí nonsense bẹ́ẹ̀ yẹn I'm not defending him I will just say the fact. kọ̀ọ̀rá yìí gbogbo yẹn ó ń ba ọjà nìyẹn ẹ tún kó ẹrẹ̀ rẹ Sunday Igboho lára. mi ò nípò mi ò ní èèyàn mi ò mọ èèyàn mi ò lóògùn mi ò lágbára. lọ́wọ́ oògùn ìwọ náà lọ́wọ́ oògùn bó bá dẹ̀ ní ìdágbára wá gbára lọ o lè lọ́jọ́ ẹgbẹ́ ayé o lè lọ́jọ́ ẹgbẹ́ àjẹ́ o lè lọ́jọ́ oṣó o lè lọ darapọ̀ máwo o lè wá darapọ̀ máwo emèrè. àwọn tinú omi àwọn ẹlẹ́gbẹ́ inú omi lọ darapọ̀ mọ́ wọn náà o torí pé o fẹ́ bá Saheed Osupa jà àpọ̀dà. ìgbà bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n mo ní Ọlọ́run ọba ó pé mi ò jẹ́ nǹkan kan. no Saheed Osupa ọlọ́wọ́ ikọ̀ lọ́lọ́wọ́ ọba báwọn dèdè kan bá fẹ́ sọ̀rọ̀ orí mi á da fún ẹ ẹlẹ́dàá mi á da ẹlẹ́dàá tèmi ọ̀wà mọ́wọ́ lẹ́ràn àbí ohun ọ̀mọ̀jà jà so ti rí jẹ ẹlẹ́dàá tèmi rí tí bá ń jà bí àpáàrà ní bí ìgbà tí Ṣàngó bá ń jà ni. ẹ wò ó nígbà mo dábọ̀ ọ̀rọ̀ yìí tó ọ̀rọ̀ tí mo wá àtàtí mo fẹ́ sọ yìí nígbà tí mo dábọ̀ ẹ̀ tó ẹ wo gbogbo àwọn tó súnmọ́ Òṣùpá tí mo fọ̀rọ̀ yìí lọ wípé kí wọ́n bá mi bẹ̀ ẹ́ àbí kí wọ́n mú mi lọ bá kí n bẹ̀ ní kọ̀kọ̀ Òṣùpá yìí máa sọ lọ ẹ káwọn fídíò yìí lọ kí wàá tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ọ̀gbádùn Òṣùpá wá ẹ̀. ọ̀gbádùn ò rí pé accent náà ló ń hà tí ń èsìkò ẹ̀ máa sọ lọ́hùn ẹ̀ wà bẹnu jẹ́ ọmọ bá ṣe bẹnu wèrè ń jẹ́ ẹ̀ máa sọ lọ́hùn. Òṣùpá wá ẹ̀ Òṣùpá tí mo bá dráàgì nǹkan bàjẹ́ o ti ń drag already a fẹ́ wo nǹkan tó fẹ́ bàjẹ́ gangan. mo nífẹ̀ẹ́ yí bàbá Òṣùpá tí mo bá drag nǹkan bàjẹ́ ojú àpá ò ní jojú ara mọ́. ojú àpá kìíní ò ní jojú ara mọ́ dey play ìjọ́rí ti yán dẹ̀ mọ́ sọ bí ẹni pẹ́yìn lọ́lọ́run. tí n bá drag nǹkan bàjẹ́ ojú àpá ò ní jojú ara mọ́. mo nífẹ̀ẹ́ yín bàbá majority yín ò nífẹ̀ẹ́ olówó yẹn majority yín ò nífẹ̀ẹ́ Odunlade Adekola ẹ nífẹ̀ẹ́ Ibrahim Chatta ẹ nífẹ̀ẹ́.